ìwà tèmi ń wálẹ̀ kan mo lè fi fídíò tí mo ṣe ní ọ̀dọ̀ yín mo lè play rẹ̀ tá a bá ṣe tán wàláì tàláì kò sí pé bóyá ká sọ̀rọ̀ mọ́ọ̀chì mọ́ gbogbo ohun tá à ń fẹ́ náà ni pé àlàáfíà àmọ́ táwọn kan bá dìde tí wọ́n bá ní àwọn ò fẹ́ àlàáfíà. Àbọ̀rú àbọ̀yè bọ́ ṣiṣẹ́ èkì wa nílẹ̀ òtúfẹ̀ nìyẹn kì í ṣe oníṣẹ̀ṣe gbogbo wa lóníṣẹ̀ṣe mo fẹ́ kí ẹ mọ̀ ṣùgbọ́n nígbà tí a bá kí wa nípa àbọ̀rú àbọ̀yè bọ́ ṣiṣẹ́ àwọn èèyàn ti ń wò pé ògbóǹtarìgì olóògùn ẹgbẹ̀jì olóògùn olélẹ̀ irọ́ ẹ lọ bèrè lọ́wọ́ àwọn bàbá yín nílé pé kí ni ìtumọ̀ àbọ̀rú àbọ̀yè wọ́n tún fún yín ẹ wá rí i pé kò sí yàtọ̀ nínú èkí àwọn ti oníkìrìsìtẹ́nì àtàwọn aláwọ̀ àkùbárò tí wọ́n ń kí in fact ìyàtọ̀ wà mẹ́ o ẹ máa ṣe ìyàtọ̀ wà mẹ́ o èkì tí wà yẹn gan ló wá dáa jù ẹ̀yin ọmọ Yorùbá mo kí yín ní èkí tó lọ́lá jù lọ lórílẹ̀ àgbáyé òun ni mo fi kí yín ní gbogbo ibikíbi tí a bá wà ẹ̀yin àfáà Ìlọrin àṣẹ ẹ lè bẹ̀bẹ̀ ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí o ẹ wá nǹkan jòkó o ẹ fìdílé nǹkan o ìyàlẹ́nu ló jẹ́ o àwọn àfáà Ìlọrin rèé o wọ́n ti lọ sílé ìyá Ọlọ́ṣun ìyá mi ẹ má gbẹ̀bẹ̀ o nǹkan tó lè mú yín ní kẹ́ ẹ gbẹ̀bẹ̀ kẹ́ ẹ rí ilé yín nǹkan tó lè mú yín gbẹ̀bẹ̀ òun ni pé kẹ́ ẹ rí ilé yín kó ti dúró àwọn Barcelona máa náà yàn nínà kùnà 5-0 nǹkan tó lè mú yín gbé ẹ̀bẹ̀ ní ìyá mi ni pé kí ẹ rí ilé yín kó ti dúró kó di ilé ọba tó jóná ẹwà ló bù sí ẹwà ló bù kún òun ni ẹ wàá sọ pé yes ẹ fẹ́ gbẹ̀bẹ̀ ẹ rí ohun tó ṣẹlẹ̀ o ṣàlàdédé ni mo kàn ń lọ o I just dey waka pass o on the street of social media òní mo bá fídíò yìí pàdé ni mo bá ní kí gbé wá hàn ẹ̀yin ènìyàn mi ò kẹ́ wá wo nǹkan tí ojú mi rí on the street of social media ẹ wo nǹkan tí mo rí o kì í ṣèmi nìkan láàrin eléyìí o àti rí kan lára àwọn àfáà Ìlọrin wọ́n ti wá ń bẹ̀bẹ̀ on behalf of Ìlọrins on behalf of àwọn ògòwèrè Ìlọrin àwọn ògòwèrè Ìlọrin tẹ́ẹ̀pẹ́ra yín they are begging on behalf of them àwọn òsín tí kò sí àyè fún ẹ̀bẹ̀ tó bá ṣe àwọn ni wọn ò lè gbẹ̀bẹ̀ kò sáyè ẹ wo ẹ̀yin oníṣẹ̀ṣe wọn ẹ má disappoint wa o ẹ má disappoint wa o ẹ̀yin oníṣẹ̀ṣe wọn ẹ má disappoint ẹ jẹ́ ká tiẹ̀ wo fọ́nrán yìí náà ká wo ẹ jẹ́ ká wò ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ẹ jẹ́ ká ní sùúrù. fídíò tí mo ṣe ní ọ̀dọ̀ yín mo lè play rẹ̀ tá a bá ṣe tán wàláì tàláì kò sí pé bóyá ká sọ̀rọ̀ mọ́ọ̀chì mọ́ gbogbo ohun tá à ń fẹ́ náà ni pé àlàáfíà àmọ́ táwọn kan bá dìde tí wọ́n bá ní àwọn ò fẹ́ àlàáfíà ni tó bá lóun ò fẹ́ àlàáfíà kò gbọdọ̀ jẹ́ ni tí ń gbénú Ìlọrin tí ń mú mi Ìlọrin ní lóun ò fẹ́ kálàáfíà ìjọba Ìlọrin. Rárá alẹ́ jẹ́ àmọ́ sẹ́mọ̀ pé alẹ́ jẹ́ nígbà jẹ́ fún yín. Ṣé wá rí mọ́mì wa nǹkan tí èmi kàn ní láti tẹ́mi fẹ́ béèrè gbogbo àwọn tí wọ́n ń wò mí báyìí gbogbo wọ́n ti sọ mí di pé ì ń wá òkìkí tipátipá ò ní wá iṣẹ́ tí mo ṣe tí mo fi kọ́lé kíní kọ́ kejì kọ́ kẹta ṣé òkìkí tipátipá ni wọ́n wà ní. wọ́n fẹ́ sọ̀rọ̀ lọ tí mo fi ní ó fẹ́ ṣe bákan ṣé ń gbọ́ mọ́mì sẹ́rí tí tèmi kàn fẹ́ sọ ní pé ìhèmù pé mo tẹ̀ fẹ́ sọ̀rọ̀ much tí mo bá dọ́dọ̀ yín ẹ̀bẹ̀ on behalf Ìlọrin lèmi fẹ́ bẹ̀ on behalf of Ìlọrin Muslim nìkan kọ́ ló ṣe lẹ́yìn nísìnyí wọ́n bá ń sọ̀rọ̀ Ìlọrin nísìnyí wọ́n ti kó gbogbo lẹ́bọ̀ lóògùn pátá àti kírísítẹ́nì wọ́n ti kó wa pọ̀ àbí.
gẹ́gẹ́ bí gbogbo ẹ̀yin èèyàn ṣe mọ̀ wípé èmi ò lè rí kí n má sọ èyí sì lè gbọ́nà kí n má sọ kò dìgbà tá a bá tó débi bíbá yìí ká tó gbọ́ first hand information dó àrí ìyàwó ìyá Ọ̀ṣun tí nǹkan ṣẹlẹ̀ sí bọ̀ mo ń fi àkókò yìí mo fi ń bẹ ìyá wa ìyá Ọ̀ṣun mo sì tún fi ń ṣàdúrà fún wọn pé kọ́lọ́run bá wa rọ wọn lójú ẹni tí yàrá kan jóná nínú ilé rẹ̀ gan ara ò tà ká tó wá sọ pé dídí inú ilé so ti yé báwọn so ara ò tà kọ́lọ́run bá wa rọ wọn lójú gbogbo àwọn tí ọlọ́pàá kó kí wọ́n jẹ́ ká settle rẹ̀ amicably bí náà ṣe yọ ẹ jẹ́ ká gbàgbé pé àwọn kan ló súnlé àwọn kan ní ò súnlé ẹ jẹ́ ká fi ìjọ́mọ èèyàn ẹ jẹ́ ká fi ṣe ní àárín ara wa ọmọdé ò lè mọ ẹ̀kọ́ jẹ kó má ra lọ́wọ́ kì í ṣe ọmọdé nìkan kò sẹ́ni tó gbọ́n tán bọ́mọdé ò ṣe gbọ́n tán lágbà náà ò gbọ́n tán ṣé ti understand gbogbo wa pátápátá wà fúnra wa ni màmá wa ìyá àbíyè ẹ dákun torí Ọlọ́run èmi wá síbi bíbá yìí èmi ọkọ sọ̀rọ̀ kankan tí mo ní mo fẹ́ wá sọ ju pé kí n rí yín kí n sì bá yín sọ̀rọ̀ pé tọ̀ màmá èmi kan ṣe fídíò lánàá tí mo fi sọ̀rọ̀ tí ẹ ṣe pé bóyá mo fi against yín torí àwa náà ní dúkìá ọ̀pọ̀lọpọ̀ ń tọ́lọ̀ ń ṣe fún wa inú Ìlọrin yìí náà ló wà kò wá sẹ́ni tí inú rẹ̀ ó dùn kó wá déńjọ́ kan lọ́sàn-án kan òru kan kó rí i pé ilé òun ṣe kíni ilé òun jóná kò sẹ́ni tí inú rẹ̀ ó dùn so ìyá wa ìyá àbíyè àti rí gbogbo ohun tó jóná nù lẹ́yìn Ọlọ́run ó bá yín Ọlọ́run ó fi púpọ̀ rọ́pò so. ẹ ṣeun mo pè yín lẹ́ẹ̀kan sí ẹ má disappoint wa o nǹkan tó lè mú yín kò sáàyè fún ẹ̀bẹ̀ tó ráwọn oníjàgídíjàgan wọn ò lè gbẹ̀bẹ̀ yín o wọn ò lè gbẹ̀bẹ̀ yín o ẹ̀tọ́ tí wọ́n nínà lẹ́yìn náà ní lórí ilẹ̀ ẹnìkan wá máa gun ẹnìkan ẹ máa sọ pé ẹnìkan ń ṣèṣẹ̀ṣe kí ni ti ń bẹ̀ ẹ̀sìn ẹlẹ́ẹ̀sìn ẹ̀sìn wèrè tẹ́ ẹ̀ ń sìn ṣé ẹ̀sìn baba ńlá yín ni ṣé ẹ̀sìn yálà ya yín ni ẹ lọ gbé ẹ̀sìn ẹlẹ́sìn ẹgbẹ́ èrò sórí ẹ bẹ̀rẹ̀ mi ṣe jàgídíjàgan ẹ ṣe yọjú sí láti kẹ tàyà síta kẹ sọ pé ẹ̀yin lẹjọ́ lè yẹn tẹ́ bá mọ̀ pé ẹ tó bẹ́ẹ̀ tẹ́ bá mọ̀ pé ẹ tó gbagba sùn lọ ẹ ti àyà síta kẹ ní ẹ̀yin ni o ẹ̀yin lẹ fi iná sílé ìyá oníyàá o kẹ wá sọ bẹ́ẹ̀ kẹ wá wò nǹkan tá a ṣẹlẹ̀ ẹ̀yin ọlọ́pàá mo gbọ́ mo rí nínú ìròyìn ṣùgbọ́n a ò fìdí ẹ̀ múlẹ̀ torí mi ò rí fọ́nrán anything tí n bá ti rí fídíò bẹ́lẹ̀ evidence like this video tẹ́ wò tán èmi ò ń ṣe bẹ́ẹ̀ máa ń gbàgbọ́ mo rí átíkù kan wọ́n náà ti mú èèyàn bíi méjì bíi mẹ́ta lára àwọn tí wọ́n finá sílé ìyá yìí gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ mi ò mọ̀ bí àwọn ènìyàn wa náà ẹnikẹ́ni tó bá mọ̀ pé yes àwọn náà ní evidence ẹ kọ sí comment section pé òótọ́ ni ẹ fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni torí mo rí tí wọ́n kọ pé wọ́n ti mú àwọn mẹ́ta kan lára àwọn tó jó ilé ìyá yìí ẹ fojú wọn hàn ẹ gbé wọn lọ ilé ẹjọ́ wọ́n gbọ́dọ̀ kọ́ ilé ìyá ìpa ìyá ẹ wo ẹ má mi kàn ó ṣe rí owó tí àwọn ọmọ Yorùbá ń dá fún yín pẹ̀lú àwọn àkáǹtì torí mo ṣí àkáǹtì yẹn náà sórí péjì mi náà owó tí wọ́n ń dá fún yín owó tẹ́ ẹ fi dé èèyàn owó tẹ́ ẹ fi ṣe okòòwò ni ilé yín àwọn àfáà Ìlọrin lákan tó bá kọ́ ilé yẹn àrà sán pa gbogbo wọn ni mo sọ fún yín àrà lápá wọn dànù tán wọ́n gbọ́dọ̀ kọ́ ilé yín fún yín o wọ́n á kọ́ ilé yẹn wọ́n á fi kọ́ tìgbàlódé wọ́n á fi kọ́ ilé tìgbàlódé fún yín ilé ọba tó jóná ẹ wà torí ilé tí iná bá jó ẹ lè máa expect ń sìn kí wọ́n á máa kàn lé orí ilé tí wọ́n ti jó yẹn ilé tí ẹ̀yin engineer ẹ mọ̀ ẹ̀yin engineer building engineer ẹ̀yin survey engineer ẹ mọ̀ ilé tí iná bá jó ara ògiri ẹ̀yẹn ti weak already wọ́n máa wó ni o wọ́n á wò wọ́n á tukọ́ torí ògiri yẹn ti weak already wọ́n lè lo lé yẹn mọ́ so fún ìdí èyí ẹ lọ kọ́lé mi ò fún màmá o owó táwọn ọmọ Yorùbá ń dá fún wọn lẹ́yìn tó bá ti kọ́lé yẹn wọ́n á yọ ṣọ́ọ̀bù kàǹbìtì wọ́n á wá kọ́ ilé òòṣà wọ́n á kọ́ síwájú ta ilé wọn sí orí ilẹ̀ wọn kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe sí ẹ̀yin lẹ́ ń lọ ra lekulẹ́ja gbogbo iná ìyá ẹ̀ náà ti tọ́jú bóyá wọ́n fẹ́ gbẹ̀bí ọmọ àwọn ìyá wọn náà ni wọ́n ń pè àwọn ló ń gbẹ̀bí ọmọ gbogbo àwọn nǹkan wọ̀nyí lọ́lọ́run ṣe fún wa Ọlọ́run dá wa pẹ̀lú ọpọlọ wa ti pé jù sẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá gbogbo àgbáyé dẹ̀ kọ̀ǹfàmù ẹ̀ ẹ̀yin kan ò lè wá láti ibi kan rédèrèdè yín pẹ̀lú orí burúkú tẹ̀ ń ṣe pẹ̀lú ẹ̀sìn ìyá pẹ̀lú bàbá yín ànábì àlà wèrè àlà abòkú sùn tẹ̀ ń tẹ̀lé kiri orí ń burú dànù gbogbo yín àrà lásán pa yín bẹ́ẹ̀ ni mo sọ àrà lásán pa gbogbo yín dànù bẹ́ẹ̀ ni mo sọ fún yín
ẹ̀yin àwòrè ni nǹkan tẹ́ ẹ fi mọ̀ nìyẹn. Kò sí kìrìsìtẹ́nì tó lè dánrú eléyìí wò. Kì í ṣe tàbùsí kò sí kìrìsìtẹ́nì kan tó lè lọ finá sílé onílé. Àwọn ìyàtọ̀ tó wà nínú ẹ̀sìn nìyẹn o. Ẹ̀yin tẹ́ ń ṣẹ̀sìn, ẹ̀yin mùsùlùmí kan tó ra amúnibúni ni mú ni sọ̀kò sọ́jà. A ní àwọn èèyàn nínú ẹ̀sìn mùsùlùmí tó yẹ pé orí wọn pé ju ti yín lọ. Ṣùgbọ́n kankan ni mo fẹ́ kẹ́ mọ̀ ní wípé ẹ̀yin títí wa tẹ́ mọ̀ pé ọpọlọ yín pé tẹ́ wà nínú ẹ̀sìn yẹn kì í ṣe ẹ̀sìn gidi lẹ́ ń ṣe o. Ẹ lọ wá ẹ̀sìn míì ṣe o. Kò dídọ̀ kẹ́yàn ṣẹ̀sìn. You can be a free thinker. Oníṣẹ́ ẹ̀sìn kankan, oníṣẹ́ Christian, oníṣẹ́ mùsùlùmí, oníṣẹ́ ẹlẹ́bọ. Wà free thinker. Kò sí nǹkan tó fi ń ṣèyàn ṣó kọ́ dídán ni. Ọlọ́run ò lẹ́sìn. Ọlọ́run ò ní ẹ̀sìn kò kán dídán. Ẹ jẹ́ ká wá fi tọmọlúwàbí, ẹ jẹ́ ká fi sí ń sìn. Ẹ jẹ́ ká fi tọmọlúwàbí sí. I'm talking to you tó ń wò mí. Ẹ jẹ́ ká fi tọmọlúwàbí sí. Ìwọ àfáà tó ń wò mí, ìwọ ọmọ mùsùlùmí tó ń wò mí. Ṣé ó mú ọpọlọ wá? Ṣé ó jẹ́ ìwà ọmọlúwàbí ká lọ fi iná sílé onílé? I put it to you. Ṣé ìwà ọmọlúwàbí ni ká lọ jólé onílé? Ṣé ìwà ọmọlúwàbí ni? I put it to you. Answer me. That is it. Bó ṣe rí nìyẹn. So ohun tá à ń wí hàn wá nìyẹn. We need to know all this. Lè sọ pé à ń ṣẹ̀sìn. A rí wọn lórí TikTok. Àwọn èèyàn they will come and fẹ́ máa defend ilẹ̀ onílẹ̀. Máa fẹnu balẹ̀ tí ń jẹ́. Èèyàn á máa sọ pé èdè tí wọ́n fi sọ àlùkùránì kalẹ̀ òun ló dáa ju èdè bàbá àti tèun lọ. Ó mà ṣe o. Bíbélì ti sọ ó ní àwọn èèyàn mi ṣègbé nítorí wọn ò ní ìmọ̀. Òun nìkan tó ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹlẹ́sìn mùsùlùmí. Èmi ò sọ pé ẹ̀sìn kìrìsìtẹ́nì pé o. Ẹni kìrìsìtẹ́nì tẹ́ ń wò mí ẹ jẹ́ kó rí yín pé o. Ó yàtọ̀ síra ni o. Ibi kan náà ti mú méjèèjì wá, wọ́n mú wá fún wa ni o. Kò sí àyọjúràn lẹ̀sìn wọ̀nyẹn o. Àyọjúràn. Àárín nǹkan tó ń lọ lórí social media, àárín nǹkan tí pásítọ̀ kan ṣe, ó ti fún gbogbo ọmọ Nàìjíríà lóyún tán. Ó ń pa wọ́n lẹ́pọ̀n lọ́ní ràì. Ó wà lórí social media. Pásítọ̀ wọ́n ti fi gbogbo ẹ̀ ẹ gbọ́ wìnrìn ọ̀rọ̀. Ó ní fídíò kan tí màá release láìpẹ́. Ẹ̀yin ènìyàn mi, bó ṣe jẹ́ nìyẹn o. Àwọn àfáà ìyàlẹ́nu ló jẹ́ àrí wọn tó lọ ń bẹ̀ ìyá Ọlọ́ṣun ní Kwara State ní Ilorin precisely. Kò sí àyè fún rọ̀bọ̀rẹ̀bẹ̀, kò sí àyè fún dialogue. There is no time, no room for nonsense, no room for dialogue, no room for apology. Forgiveness is a sin. Òun nìkan tó wà nílẹ̀ ń sìn. No time for forgiveness. No, we don't want to forgive you. A lè dáríjì. Kò sí dáríjì fún yín. Bó ṣe rí nìyẹn. Ẹ̀yin olólùfẹ́ wa, mo kí gbogbo wa. Àbọ̀rú àbọ̀yè ṣiṣẹ́. Ògbó àtọ́ àsúre ìwòrìwò fún gbogbo ọmọ Yorùbá tòótọ́ tó ń gbọ́ mi. Ẹ ní lá fún. Mo ti rí yín lọ. Ó ti gbà mí.